wọ́n attack bàbá Sunday Igboho. Ọ̀nà serious gan. Gbogbo ọmọ ẹ̀yìn ẹ̀gbọ́n náà ṣe léṣe. Gbogbo ọmọ ẹ̀yìn ẹ̀gbọ́n ló fara gbọ́ta. Jésù. Lọ́nà mọ̀ pé kì í yẹn àwọn bí òpélédé. Wọ́n náà ní oògùn Fúlàní gbówó kan. Wọ́n ní oògùn. Ṣé pé wà ló ti wá dé báyìí? Òun lẹ́ẹ̀kì máa sọ bẹ́ẹ̀ ìkan láti bí ìjẹta ló ti wà nínú igbó. Bẹ́ẹ̀ ni mo rí fídíò yẹn pé ike bàbá yẹn ti wà nínú igbó láti bí ìjẹta. Yes, ó ti wà nínú igbó. Láti lè jẹ́ bẹ́ẹ̀ Nàìjíríà máa dàrú ni. Nàìjíríà wọ́n là Haúsá máa lọ sí ìlú wọn níṣẹ́ màá náà oníkálukú máa ti tẹ́lẹ̀ tiẹ̀. Láti lè jẹ́ bẹ́ẹ̀ oníkálukú máa ti tẹ́lẹ̀ tiẹ̀ lọ́wọ́ yìí ni oníkálukú máa lọ sí ìlú ẹ̀. Nàìjíríà máa pín ní láti lè jẹ́ bẹ́ẹ̀ honestly. Láti lè jẹ́ bẹ́ẹ̀. Àánú máa kárẹ́ lọ. Nàìjíríà oníkálukú máa pín sí i ni. Ohun tó máa pín Nàìjíríà ló ṣẹlẹ̀ yìí. Yes, orí Sunday Nàìjíríà ti máa pín. Ohun tí Tinubu ṣe àwọn tí Buhari ṣe fúngbà yẹn ẹ̀sùn ẹ̀ máa dé fún àwọn Fúlàní yẹn sí oníkálukú a máa gbèsè lára wọn. Ìdí yóò bójú lásán dé wọ́n ní oògùn. Láàárọ̀ yìí. Yes, àyùkọ̀kọ̀ tí a mọ̀ tẹ̀ èmi náà mo ṣe kọ́ máa kọ̀ ọ̀sẹ̀ nígbà pé ó jí wọn fún ní information yẹn ni lórí sáré jí lóru ló ti ṣe lóru mọ́jú ló ṣe oyin gbọ́ lọ́dọ̀ mi ò tí gbọ́ tán. Àpọ̀ ọ̀hún àtàkì. Láti lè jẹ́ bẹ́ẹ̀. Mo bá jẹ́ gbọ́ tán náà. Ibẹ̀ ti gbọ́ sàkémi náà kí n lọ wo. A ní àríkòkò lórí kìíní ẹ̀ lórí YouTube ẹ̀. Lórí YouTube ẹ̀. YouTube mi ni. Àríkòkò lórí YouTube ẹ̀. Bàbá àríkòkò yẹn lórí YouTube ẹ̀. Mo mẹ tó ń jẹ́ bẹ́ẹ̀ mo mẹ tó ń jẹ́ àríkòkò. Ẹ̀yin ẹ̀ sáré pọ̀. Òun ló mú formation yẹn lẹ̀. Òun ló mú information yẹn lẹ̀. Òun ló mú formation mò ń gbọ́ lọ́wọ́ ni. Mò ń gbọ́ lọ́wọ́ ni bóyá ẹ̀yin tẹ́yìn sọ̀rọ̀ Nàìjíríà ẹ̀ tẹ̀ máa gbọ́ kẹ́yìn ká máa wọ̀ ẹ́ lọ́wọ́ kẹ́yìn bẹ́ẹ̀ ni àlọ́ wọ́n sì. Àmà ìbí náà ti lọ wo o. Mo máa ti lọ wo báyìí. Ẹ ṣe sà. Ọ̀rọ̀ mi lákòókò yìí ó dá lórí content creator tó ń pè rẹ̀ ní Sunday Igboho. Nǹkan tí Igboho wà after ni pé bó ṣe fẹ́ jó nìkan gbogbo àwọn ẹgbẹ́ tó fún ní ògo tó fi ń gbògo pẹ̀lú gbogbo ògùn kìkì tó ń ṣe gbogbo àwọn ẹgbẹ́ yẹn ló ti tẹ̀rì bàtà wo ò ní dáká wo ò ní gbà fún ẹ Sunday Igboho wo ò ní balẹ̀ yẹlẹ Yorùbá jẹ́ fún wa ìwọ àbáláàrú ẹ ó yàwèrè ni. tí bá Gani Adams bá dúró sí tó bá ń pàṣẹ wọn bí aláya èrè kò sọ̀rọ̀ àwọn ọmọ ogun wà ńlẹ̀ tí wọ́n tó gbangba sùn lọ yẹ gbogbo ètò lọ ṣe ní ọ̀nà igbó ní tó gbé fídíò ẹ̀ jáde tó ń interrogate ọmọ kékeré kan ọmọ Fúlàní kékeré kan ẹ̀yin mélòó lọ síbẹ̀ tẹ́ bá pọ̀ ń bẹ̀ ẹ̀ lẹ pé 30 tẹ́ bá pọ̀ jù squad ti ẹnìyẹn tó pé tó ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ńlẹ̀ Yorùbá kò ní yẹ pẹ̀lú wíwá aláàtò ń dálẹ̀ ńlẹ̀ Yorùbá yìí wọ́n Sunday Igboho yìí ó ní jèrè. sórí àwa yìí àwa bá lábẹ́ ibà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ibi tí irú àwa ìbá dé ìtàkàrà pọ̀nkan tí wàá bá jẹ̀kọ́ dé wọn bí ìjà láyà èrè. ẹ jọ̀ọ́ ṣe rí lórí ọ̀rọ̀ insecurity lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó kájú ẹ̀ kò sẹ́ni tó lè ṣe bí ibà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. ẹ má jẹ́ ká dènà pẹ̀lú bàbá ìkájú ẹ̀ ó tó gbangba sùn lọ́yẹ́ ṣùgbọ́n ó ṣe ní láàánú ipa àwọn lọ́balọ́ba wa nítorí ọ̀rọ̀ òṣèlú wọn lọ́gbọ́n yẹ̀lẹ́bẹ̀ bá àwọn governors wa àwọn governors ilẹ̀ Yorùbá káàkiri àwọn náà nítorí party politics wọn ṣojúṣe wọn a mọ̀ pé gbogbo ẹ̀ ó náwó kan àbòsí nínú ó ní ọ̀wọ̀ àwọn alágbára kan lẹ̀ Yorùbá nílùú Nàìjíríà àti nínú olóṣèlú tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ò ní yé sọ àwọn ò ní yé dákẹ́. gẹ́gẹ́ bí gbogbo ayé ti mọ̀ mí pé OPC lèmi led by ibà Gani Adams. àwọn ò ní yé máa fún yín ní fact. ó dá nǹkan tí mo wá fẹ́ sọ fún yín lákòókò yìí ni wípé lórí ọ̀rọ̀ insecurity Nigerian police force wọn kájú ẹ̀
but ẹ wo bọ́n ṣe wà handicapped institution kan wà ní Nigerian Police Force tí wọ́n pè ní MOPOS àwọn adigbolujà tí ìjọba àpapọ̀ bá fún wọn ní agbára tó yẹ kó fún wọn irú tí Ìbà Gani Adams ń béèrè wọn aṣojú iṣẹ́ yẹn dojú òṣùwọ̀n bẹ́ẹ̀ náà ni Nigerian Army in West Africa kini in Africa as a whole Nigerian Army is one of the best in Africa and is one of the best in the world. But lórí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ táwọn pé àwọn alágbára kan wà lórí ọ̀rọ̀ insecurity wọn fún wọn ní àṣẹ láti operate bó ṣe yẹ kó operate. Nigerian military tó ń bá kojú àwọn agbésùnmọ̀mí under 1 week ó ṣe yẹ kó jàjà yẹn bí bàbá Tinubu ṣe sọ pé tí wọn bá tètè gbé àwọn agbésùnmọ̀mí ò bá tètè gbé sọ agbéjọmọ wọn sìn wọn máa fẹ́ full force of the state tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe wà láti tẹ́lẹ̀ ni wọn bí aláya kidnappers kan àbí àwọn terrorists kan láti ṣe ọṣẹ́ nílẹ̀ Yorùbá ìyẹn náà tún wà bẹ́ẹ̀. Nigerian DSS wọn kojú òṣùwọ̀n láti kojú kínní Nigerian Air Force Nigerian Navy àwọn NDDC wà ń bẹ̀ wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ yẹn. ṣẹ́rí nǹkan tí mo wá ń fi tara ẹ̀ sọ̀rọ̀ ni wípé ó ṣe wá jẹ́ pé individual kan tí ò ní àǹkàlì tí ò ní ọpọlọ rí ìyẹn Sunday Igboho lẹ́wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ security lẹ́yọ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé content creator ni bọ̀bọ̀ yìí. irú àwọn alágbára tó wà ní ọwọ́ Ìbà Gani Adams ogun lọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá wọn dẹ̀ sọ pé àwọn fẹ́ dá ṣe kíni bí Ìgbòho ṣe ajá ìkí ẹ̀ ó ṣe content creator wọ́n sọ pé àwọn fẹ́ bá àwọn security agencies ilẹ̀ Nàìjíríà ṣiṣẹ́ láti complement effort wọn. ẹ̀yin ọmọ Yorùbá ẹ tún bẹ̀rẹ̀ orí ibú yín Sunday Igboho lọ àti fíìmù àbí ìwọ náà lọ àti irú ẹ̀ náà ta ló ṣépè sọ yín kẹ́ má lè cooperate lẹ́ẹ̀kan bókò tẹ̀ jẹ́ pé ha fíìmù lọ àti kí ló tẹ̀ ẹ̀kọ́ wọ́n ti fíìmù yẹn kí gbogbo Nàìjíríà kí gbogbo àgbáyé lè mọ̀ pé a ní alákíkanjú kan nílẹ̀ Yorùbá o kí wọ́n máa ti pàṣẹ ìdíwé tá a bá fi support ẹ̀ kó máa fi bẹ̀rù wa. kò sí kankan tó jọ yín lójú rí àfi kẹ́ máa gbógun tira yín àfi kẹ́ máa sọ̀tà ara yín. orí Sunday Igboho máa pa gbogbo yín láìpẹ́. ẹ̀dá kan ní Sunday Igboho adalọ́tọ̀ ni Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ẹ̀rù sí lára ni a build ẹ̀rù sí lára. kí ló dé tí ìkànnì òkè máa ń jọ yín lójú? ẹ̀ ń wá Trump tó fẹ́ wá gbà yín kí Trump fi ogun tó ń ja ìlú ẹ̀ sílẹ̀ kó wá máa gbà yín ní Nàìjíríà. ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ bára yín sòtítọ́ ọ̀rọ̀ èpè ń jà yín. bókun tí ẹ jẹ́ fíìmù ló wà tí ẹ kọ́wọ́ ti fíìmù yẹn ẹ sọ́dún títọ́ ẹ sọ fáwọn èèyàn pé òtítọ́ ni reality ẹ kọ́wọ́ tì í. kí àwọn Fúlàní kí àwọn agbénipa kan máa gbọ́ orúkọ yẹn kẹ́rù máa bà wọ́n káyà wọ́n máa jáwé pé yes wọ́n dẹ́ nìkan níbẹ̀. orúkọ yẹn ìròyìn o Yariba orúkọ tó pé yẹn ìròyìn gan o ẹ ò lè appreciate ìkan yín lẹ́ẹ̀kan kó ṣoṣo péré ẹ ò lè cooperate lẹ́ẹ̀kan ṣoṣo péré ṣé dáadáa tẹ́ ẹ sọ yìí báyìí ní solution máa fi wá ìjọ ò lè fẹ́ ṣe orí ibú yìí dáa. olóyè Sunday Igboho we still need this film more. wọ́n ní fíìmù lẹ́ ń ṣe ẹ jẹ́ bá wa ṣe irú fíìmù yìí sí ìwọ tó bá láìkì irú fíìmù yẹn ìwọ náà lọ gbé fíìmù tiẹ̀ jáde. ọlọ̀tẹ̀ kò ní kúure ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o péw fún gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá pátá àtọba àti ìjòyè àti olórí àti ọmọlẹ́yìn péw fún gbogbo yín. irúfẹ́ Sunday Igboho yẹn tí gbogbo yín bá kọ́wọ́ tì tẹ pákéjì ẹ̀ nípasẹ̀ àlàáfíà lè wọlé Yorùbá. kàkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ máa pa lẹ́ẹ̀ máa wá báyìí bẹ́ẹ̀ sẹ́ máa ran lẹ́wọ̀n lẹ́ẹ̀ máa wá báyìí. fíìmù ló wà tí ìwọ náà lọ ṣe irú fíìmù yẹn
ẹ ṣe irú fíìmù yẹn jáde náà, ẹ ṣe irú fíìmù yẹn tó pọ̀ kí àwọn bọ́dì tí lè kó nílẹ̀ wa. Tẹ́ni ní tẹ́ni, tàkísà ní tàìtàn. Ìwọ tó bá sọ wípé nǹkan tiẹ̀ ò ní láárí, ìjọ tó bá máa mọ̀ pé ó ní láárí, ò ní ríra lọ́wọ́n mọ́. Ìdí nìyẹn tẹ́ fi dẹrú òyìnbó dàárọ̀ yìí. Àwọn bàbá ńlá kú bàbá ìyá láyà yín, wọ́n ṣe sórí ibú wọn nìyẹn tó òyìnbó wá kó wọn lẹ́rù torí pé ẹ ò corporate. Tó bá rí ọmọ kan tó bá fẹ́ ṣògo báyìí, ẹ máa wá kankan sọ tẹ́ máa fi bring it down, tẹ́ máa fi pa inspiration orí bú yẹn mọ́ ẹnìyẹn lára. Ta ló ṣépè sọ yín tó tẹ̀ jẹ́ irọ́ ló pa? Ṣé ẹ lè báàkì irọ́ yẹn ni kó dò títọ́? Irọ́ náà kọ sínú bíbélì, àwọn kan ló báàkì ẹ̀ tó dò títọ́ yìí tí gbogbo yín gbé kiri yìí. Irọ́ náà kọ sínú Kòrán ni, àwọn kan ló báàkì ẹ̀ tó di òtítọ́ yìí tó ń gbogbo ayé gbé kiri yìí. Kí ló tẹ̀ lè báàkì irọ́ títí yín? Ẹnìkan fún àwọn agbénipa ní 2 hours. Wọ́n dẹ̀ ni wọ́n ti rí àwọn èèyàn yẹn ní 2 hours. Ìbá ìjẹ́rọ́, ìbá ìjó títọ́, òkìkí ti kàn lọ. Nílẹ̀ Yorùbá o, ọkùnrin kan wà ń bẹ̀ tó ń pè ní Sunday Igboho o. Ó fún àwọn bandit ní 2 hours o. After 2 hours o, àdẹ̀tírí àwọn táwọn wá. Ránkì kan ni, ìbẹ̀rù kan ni. Kánípẹ́ kọ́wọ́ ti kánípẹ́ pákéjì ẹ̀ bẹ́ẹ̀. Ṣé èèyàn kì í ṣoríire lójú ti yín ni? Ẹ fẹ́ sánkú ni? Ẹ fẹ́ gbèpè ni? Ẹ fẹ́ kó tún bù mí jẹ kíkíní tó ń ṣe mí yìí ni? Olóyè Sunday Igboho máa bá iṣẹ́ ẹ lọ o, máa rìn jọ́ orí kan tó máa ṣe fún mi, má fún anybody lésì o. Bó bá jẹ́ pé fíìmù lẹ́sẹ̀ máa ṣe lọ, mo ń láìkí fíìmù yẹn because fíìmù yẹn máa ní ipa pàtàkì tó máa kó nílẹ̀ Yorùbá. Ìwọ tó bá mọ̀ pé irú fíìmù yẹn pé fíìmù yẹn ìwọ náà lọ ṣe tiẹ̀ jáde mẹ́ ṣe fíìmù ló ń ṣe, ìwọ náà lọ ṣe ríìlì jáde. Ẹnìkan ń ṣe èèyàn lọ́nà, ìwọ lọ tún ayé èèyàn ṣe náà, kárí tiẹ̀. Ẹ máa pákéjì nǹkan titi yín. Ẹ máa pákéjì nǹkan titi yín. Ẹ máa pákéjì nǹkan titi yín. Ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ mú èpè ègún burúkú ikú lórí yín wípé anybody tó bá fẹ́ sórí ẹ máa sọ̀rọ̀ tó máa pa inspiration mọ́ lára ni. Tí ẹnìkan bá fẹ́ gbéra báyìí tó bá fẹ́ ṣe nǹkan, ọ̀rọ̀ burúkú kan wà lẹ́nu tẹ́ máa sọ tó máa pa kíní ẹ̀ mọ́ nìyẹn lára tó ní fẹ́ ṣe kíní ẹ̀ mọ́. Ẹ̀yin tó dẹ̀ ń sọ̀rọ̀ wọ̀nyí ẹ̀ nílè ṣe anything. Kò sí kan tó níbẹ̀rẹ̀ tó ní lópin. Olóyè Sunday Igboho ẹ kú iṣẹ́ takuntakun. Èmi ọba Solomoni àgbáyé ló kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun. I appreciate your good job. Ọba dẹ́dà, ọba ṣẹ̀dá, ọba tó dá gbogbo ayé àti ọ̀run á tì yín lẹ́yìn. Yà Ọlọ́run fún yín ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun ti Olóyè Sunday Igboho. Tó bá tó tàmì tẹ́yìn bá fẹ́ gùn kí àgbà, wọ́n máa gbógun ti ẹ̀yin náà. Àfi tẹ́ bá ronú pọ̀ àdá. Ire o, ọba àgbáyé tó lọ. Ẹ̀yin gọ́vnà, ẹ̀yin pírẹsidẹ̀ntì, ẹ̀yin ọba ìlú. Ẹ kọ́wọ́ ti Sunday Igboho kẹ́rọ, kẹ́ pákéjì ẹ̀, kẹ́ rọgbà yíká. Torí ó máa wúlò fún yín lọ́jọ́ ọ̀la. Tẹ́ bá dẹ̀ sí bẹ́ẹ̀ tẹ́ tún pàdánù, Ṣàngó pa gbogbo yín dànù nìyẹn. Ẹ rántí mi lọ́la, ìbí ọba Solomoni ló sọ bẹ́ẹ̀. Ire o, Sunday Igboho, má bá sẹ́ ẹ lọ, má wojú anybody, má fún anybody lésì. Fún wọn lésì is wasting of time. Just go straight, just focus on what you are doing. Àwọn alálẹ̀ àti àwọn tó ń jà fún òtítọ́ wọ́n tì yín lẹ́yìn, àdẹ̀ ń fọ́lò yín. Ọlọ́run fún yín ṣe. Ire o, àjàmọ̀rágún olóde àgbà lọ, kàkàkà lójú ogun lé, àjàmọ̀rágún olóde àgbà bíi integrity, ọba àgbáyé relé.
ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ bí tó dé dúró eléyìí lágbára ò kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yìn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹbi tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín ṣe rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ wọn ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjò kan ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lógbó lóòrèkóòrè bàbá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjò kan tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ yóò gbẹnu tán o ẹ má gbàgbé àdéhùn aná làmúṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ mú wá lọlọkọ òjò kan tẹ̀yin náà tẹ́ mọ̀ fojú ara yín tẹ́ sì mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni o ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ bọ̀ nítẹ̀yìn náà bá nílé ròǹgbà ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ máa bá wa kọ́mẹ̀ntì ẹ máa bá wa láìkẹ̀ fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. Ààrẹ Gani Adams òótọ́ ọ̀rọ̀ korò ṣùgbọ́n àwa ò ní gbé àgbékalẹ̀ bíi ti olórí kíkú ọlápọlọ lílọ aláwọn lílọ ọmọ yín ìtànàdé bó ṣe gbé àgbékalẹ̀ tiẹ̀ téèyàn bá fẹ́ sọ̀rọ̀ yẹn máa sọ̀rọ̀ pẹ̀lú làákàyè tẹ́ntẹ́ bá sọ̀rọ̀ máa reason it's not by cursing the person kó máa ṣe pé kó máa ṣe láwùláwù o lọ́rọ̀ lẹ́nu gbogbo àwọn ẹlẹ̀ mọ́lẹ̀ o sọ̀rọ̀ tì ìyẹn bẹ́ẹ̀ èkejì nǹkan tí mo fẹ́ fàyọ fún ẹ ní pé Gani Adams the earlier is better for you sir láti mọ̀ wípé ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ nínú fọ́nrán tẹ́ ẹ máa gbọ́ yìí ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ ń bọ̀ ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ ó yẹ kẹ́yìn náà mọ̀ òtítọ́ ẹ yé fọwọ́ bo òtítọ́ mọ́lẹ̀ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká jọ máa gbọ́ kí n máa ṣàlàyé fún Gani Adams kọ́rọ̀ lè yé wọn ká yé dalẹ̀ Yorùbá rú ẹ gbọ́. òun ò ní bẹ́ẹ̀ ni ọmọ ṣe lórí ọ̀rọ̀ security o láti ayé ìwáṣẹ̀ ààrẹ òun bá jagun o gbogbo alágbára ilẹ̀ Yorùbá lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ni ààrẹ máa ń pọ̀pọ̀ ìwọ lọ ti gúngún ìwọ lọ ti bí ìbàmú ìwọ lọ ti bí ààrẹ á wá coordinate wọn bí ààrẹ ṣe ń jagun láyé àtijọ́ nìyẹn kò dẹ̀ tí ì sọ pé ká má ti jagun náà bẹ́ẹ̀ gbogbo alágbára tó bá mọ̀ pé òun lágbára kó òun fẹ́ jagun òun lè fẹ̀mí òun lẹ̀ fún ìran wa ó jẹ́ ká sọ wọ́n papọ̀ bí òun sọ pé mo fẹ́ dá ṣe é tí mo fẹ́ bá dá ṣe ó kọ́ sí ìwọ̀n máa sọ OPC nìkan ni màá máa sọ ní máa sọ̀rọ̀ fún security stakeholder group 14 groups àti ti nígbà ní December àti ti kó 33 group jọ 33 group tó dé yàtọ̀ sí Southwest security stakeholders gbogbo wa la gbọ́dọ̀ jagun yìí kò sẹ́ni tó ń dá jagun a tree cannot make a forest pẹ́ni tó bá mọ̀ pé òun lágbára láti jagun ó ní máa ṣàlẹ́ǹdì olórí ogun tó fẹ́ hijack lọ́wọ́ ẹ̀ tó bá. Gani Adams, the truth is bitter but I'm gonna tell you today. Okay, yé máa sọ pé olórí ogun ni ẹ́ nílẹ̀ Yorùbá you are not olórí ogun Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ it's just only for Ọ̀yọ́ ló mọ̀ kò sí fún gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire ọmọ Oòduà ni wá gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire lólórí ogun ní gbogbo ìlú wọn káàkiri lẹ́yọ kọ̀ọ̀kan oyè tó jẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò it's just for Ọ̀yọ́. You are answering to Ọ̀yọ́ alone. Stop misleading your people. Stop deceiving them. Why are you deceiving people? You know the truth. Tell them the truth. Oyè tó jẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò is just for Ọ̀yọ́. Kì í ṣe oyè gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire. How come tó wá péré lórí ogun gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire bí? Àwa ń ti wá nísìnyí ọmọ Káàárọ̀ Oòjíire ni wá. A kì í ṣọmọ Yorùbá a ti sọ gbogbo ọ̀rọ̀ yìí fún ẹ o ti gbọ́ nínú ẹnu àwọn òpìtàn lóríṣiríṣi ok nǹkan ṣẹlẹ̀ sílẹ̀ wa a fẹ́ àtúnṣe gbogbo wa lè jọ kóra wa pọ̀ pé àwa náà ní part tàlẹ̀ kó ń bẹ̀ bó fojú láti wá máa personalize ẹ̀ wípé olórí ogun ni ẹ ìwọ ló máa distribute àwọn ọmọ ogun bọ́n ṣe fẹ́ lọ nílẹ̀ Yorùbá ìwé ìsílẹ̀ Yorùbá mo ti sọ fún yín Ọ̀yọ́ ní orí Ààrẹ Ọ̀nà Ọ̀yọ́ nìkan ló ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kò sílẹ̀ Yorùbá bí wọ́n ti ń jẹ ní kò sẹ́ni kankan tó ń jẹ nínú gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire how come
tó wá sọ pé ìwọ ni olórí ogun àwọn tó bá lágbára kan wá darapọ̀ mọ́ yes that's fine ẹ lè darapọ̀ ẹ lè fìmọ̀ ṣọ̀kan láti defend ilẹ̀ káàrọ̀ òjìrè mi ò distribute yẹn but láti máa personalize ara ẹ gẹ́gẹ́ bí olórí ogun gbogbo ọmọ káàrọ̀ òjìrè ọmọ kò rí bẹ́ẹ̀ ẹ yé di sí fáwọn èèyàn let the people know the truth let people know the truth. Ààrẹ Ọ̀nà Kakanfò is answer to only Aláàfin of Ọ̀yọ́. Ṣé bá Aláàfin ti pè ẹ́ ní ìsìtàn jíjígun fún ẹ ṣé bóyá èrò bọ́ọ̀lù ló ti jọ oyè ṣé gbogbo ọba ilẹ̀ Yorùbá ló fi ẹ́ joyè ni. O kì í ṣọmọ Oòduà yín lẹ́ẹ̀kan wọ́n fẹ́ ṣe lọ sọ pé Oòduà People's Congress ẹ̀kan ń gbé wọnú ara wọn kó jọra wọn. Ìwọ náà ṣáà rí nígbà tí gbogbo crisis ń ṣẹlẹ̀ níbi 2 years ago or 1 year ago t'Aláàfin dé ó ní oyè Ọ̀yọ́ ó ní oyè àwọn ní oyè ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ sì dá gbogbo wàhálà lẹ́ àfẹ́kọ̀dà sí gbogbo yẹn because we wà nínú ogun lọ́wọ́lọ́wọ́ a gbọ́dọ̀ gbé gbogbo differences wa tì but for you láti come online kó máa fi ọ̀rọ̀ ẹnu deceive àwọn èèyàn we will not agree with that we will not take it we will tell you the truth gbogbo àwọn òpìtàn gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá náà mọ̀ pé you are not olórí ogun fáwọn àwọn ò lè control àwọn kọ́ làwọn máa pàṣẹ fún ẹ it's only Aláàfin that can pàṣẹ fún ẹ. Aláàfin dẹ̀ ti pàṣẹ fún ẹ pé kó lọ defend ilẹ̀ Yorùbá go and defend it stop parading yourself as olórí ogun warlord no stop it tẹ́ ẹ bá stop ẹ ń dẹ́ wàhálà lé àwọn èèyàn wà confused ẹ má jẹ́ káwọn èèyàn wà confused you know the truth what's all this ẹ lọ jáwọ́ nínú gbogbo pálapàla. lẹ́yìn pé o lè dá ṣe fún adé tó lórí ogun wà lẹ̀ mú tí nìmọ̀ ń pè yẹn agbára kan gbọ́dọ̀ forí balẹ̀ fún agbára kan agbára yẹn tó sì lẹ́yìn nǹkan tá à ń sọ nìyẹn o. kò sẹ́ni kankan tó ń challenge olórí ológun kankan bí kankan Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ olórí ogun ni ẹ ń gbogbo ilẹ̀ Yorùbá ń bí tó ti jẹ́ under àwọn tó ti jẹ́ olórí ogun ni ẹ o dẹ̀ ní right láti kó gbogbo ọmọ ogun jọ sí anywhere tó bá wù ẹ́ but stop challenging our kings our governors they know the truth they cannot wọn lè hand over anything lé lọ́wọ́ nípa ọmọ Yorùbá nípa ọmọ káàrọ̀ òjíire ṣé tó bá ní pé àwọn ọmọ káàrọ̀ òjíire bọ́ sábẹ́ tiẹ̀ wá sọ fún wa pé Ọ̀yọ́ ló lórí gbogbo àwa tá a wà nílé ayé nìyẹn òun sọ fún wa pé Ọ̀yọ́ ni gbogbo ìran káàrọ̀ òjíire ti wá whereas ọ̀rọ̀ Ọ̀yọ́ jáde lábẹ́ ilẹ̀ káàrọ̀ òjíire ni stop it a fẹ́ padà sórí àwọn ọ̀rọ̀ jákujàku tá a ti kọjá lọ lórí ẹ̀ ọ̀gbẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ ẹ lọ ṣiṣẹ́ tẹ́ ẹ̀ bá dẹ̀ níṣẹ́ kankan ṣe láti defend Yorùbá tẹ́ ẹ̀ bá níṣẹ́ kankan ṣe láti defend Yorùbá ẹ jẹ́ fílẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ́n bá wa jagun wa ẹ jọ ẹ kóra dáadáa kúrò. mi ò ṣe content provider lórí Facebook o a máa provide content fún yín tẹ́ẹ̀kan máa be friend irọ́ o mi ò ní parọ́ kí n tó kó mi ní sọ̀rọ̀ kí n kó jẹ o ọ̀rọ̀ tó bá ti jáde lẹ́nu mi ní kó jẹ láéláé kí n lè tó sọ mo ti ronú ẹ̀ dáadáa pé mo lè ṣe é nítorí kí n má lè ṣe nǹkan kí wọ́n á sọ kọ́kọ́ wá di pé kí ní àwọn ànímọ̀ ìrọ̀rùn bíi ti ààrẹ ìtọ́jà rẹ̀ gan mi ìṣerú ẹ̀ rí ẹ̀dẹ̀ lọ́wọ́ àtisídẹ́ǹtì ni gbogbo ìtìjọba bá partner láwa successful fún àkílì ká lọ sí. ẹ stop lórí ògo glory àná ni gbogbo ìtẹ̀ ń gbé wáyé these are the yesterday glory ẹ stop ẹ ṣe the needful ẹ ṣe present thing táwọn ayé máa rí àníìdí kẹ bọ́ sójú iṣẹ́ kẹ ṣiṣẹ́ ká mọ̀ ẹ yí fún wa ní past glory everybody ló ní past tó lè sọ tó lè fi glorify ara ẹ stop it ẹ sọ̀rọ̀ ẹ yé wá sórí ayélujára wa máa fún wa lọ́rọ̀ ẹjọ́ wẹ́wẹ́ ọ̀rọ̀ yìí náà níbi ẹ̀yẹ̀ bá kà àfẹ́jọ́ inú ogun la wà. tá a gbàṣẹ lọ́wọ́ ìjọba tí wákìlì ta lọ mú ní Ìbàràpá tá a gbàṣẹ wọn lọ́kàn. kò sẹ́ni tó ràn yín láti lọ mú wákìlì o ẹ̀yin náà eye service lẹ bá débẹ̀ o ṣe é mọ̀ bẹ́ẹ̀ so ìyẹn ti kọjá gbogbo wa láti mọ sítórì wákìlì tẹ̀lé lọ mú àti lọ sí Ìgbòho àti lọ Ìgàngán àti dé àti jagun àti ṣẹ́gun kẹ́ tó lẹ sáré lọ nígbà kejì kẹ́ tó lọ mú wákìlì ṣé Ìgbòho gbàṣẹ lọ́wọ́ ìjọba kó tó lọ lé Sàlíù dànù àtàwọn ọmọ kidnapper àwọn tó ń da ilẹ̀ Ìgàngán láàmú ni sọlọ́pàá ò ṣe wá mú ń gbà náà gbogbo nǹkan tó bí gbogbo ìyẹn tí gbogbo wọn fi kóra wọn jọ àwọn Fúlàní nìyẹn tó fi bọ́ sáńdà Buhari ẹ̀mọ́ pé Buhari ló ń ṣèjọba ń gbà yẹn náà fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alábọ̀dé ilẹ̀ Yorùbá tó ń fi lọ lé Sunday Igboho kó lé ń gbà yẹn láti bí ọdún márùn tí Sunday Igboho ti wá kúrò nílùú kílẹ̀ ti ṣe kí ni àwọn nǹkan tẹ́ ẹ̀ lè sọ pé lẹ́yìn ìgbà tí ò sáà sí nílé yìí àti ṣàwọn nǹkan báyìí àti ṣàwọn nǹkan báyìí tí gbogbo ilẹ̀ Yorùbá dẹ̀ ń pàtẹ́wọ́ fún wa kò sí náà ẹ jọ ẹkọ́ là kò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ò kọ́ là bàbá ẹ ṣe iṣẹ́ tẹ́ bá fẹ́ ṣiṣẹ́. náà ìjọba ọmọ ẹ ló 4 months ní prison
ọpẹ́lọpẹ́ gómìnà Ọ̀yọ́ state tí mo bá sọ̀rọ̀ òun ló yọ àwọn ọmọ mẹ́rin yẹn wá kí ni tí wà ní prison lẹ́nu òun ló jẹ́ kí ìgbàràbá sí mi ò pariwo lọ́sọ̀rọ̀ náà bí. Ìgbòho pẹ̀lú ẹni tó gba àwọn ọmọ yẹn kalẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ máa fún ní glory tiẹ̀ tó bá ti ṣiṣẹ́ ẹ máa fún ní glory ẹ̀ àwọn ọmọ ṣe máa lọ́dún oṣù mẹ́rin tẹ̀sán pé travel gbogbo ẹ̀ láàmọ̀ náà ńgbà tá a kì í ṣe bébíà gbogbo bó ṣe lọ láàmọ̀ náà ẹ má padà sórí àwọn ọ̀rọ̀ àtijọ́ ọ̀rọ̀ tó ti lọ ọ̀rọ̀ tó ti kúregbé ẹ stop bẹ́ẹ̀ làwọn ọmọ yín ṣe lọ́wọ́ upload fídíò mi tí Ìgbòho ti sọ pé nígbà kẹsẹ̀ lẹ́sàn o yìnbọn pa yín látẹ̀yìn ni ó sọ bẹ́ẹ̀ kò dẹ̀ kó jẹ́ ọ̀rọ̀ tó sọ ní náà ibi tó rí àná fi lè kúrò nílùú ó dẹ̀ ti serve punishment for 5 years wọ́n ti ṣe election wọ́n ti gbé gbọ́ àwọn tó fẹ́ gbé wọlé tẹ̀kí lẹ́tẹ̀tẹ̀ wá tún lọ upload fídíò yẹn láti tún máa ṣe kí ni ẹ̀ ń wáyé tẹ̀ ẹ̀ máa ń gan fight ẹ̀ máa ń wáwọ̀ èèyàn láti gan fight pẹ̀lú ni ẹ̀ máa gan fight láti jà tí ò ní ìtumọ̀ ṣé àsìkò ìjà la wà yìí ni àsìkò ẹjọ́ wẹ́wẹ́ kọ́ la wà àsìkò iṣẹ́ ẹ lọ gba àwọn ọmọ tán kó lọ lọ́yọ̀ọ́ wá gbogbo yẹn lẹ lè ṣe fáwọn àǹsìta lè máa pàtẹ́wọ́ fún yín àwọn kan náà tó sọ pé wọ́n tún ti ń bọ̀ nísìnyí máa play voice call yẹn láìpẹ́ mo ẹ̀ṣẹ̀ ń gbọ́ ni bọ̀ mo fẹ́ verify ẹ̀ àwọn kan náà tún ti ń ya bọ̀lúbọ̀ yìí wọ́n ń ya bọ̀lúbọ̀ wọ́n tún pè wọ́n lórúkọ kan lọ́tọ̀ báyìí kan lọ́ sànú rí yẹn dìde kẹ́ ẹ gbéra ogun kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí dìyà mọ́ra ẹ̀ ń dúró de pé ẹnìkan ní kinní kan ìlara ló máa bá gbogbo ayé gbogbo yín jẹ́ ẹ kó sì kúrò ìgbà tẹ́ ẹ lágbára kí lẹ fi ṣe ìgbà tán fún yín lọ́pọ̀túnítì kí lẹ fi dà ìyàwó ìdó ní fàì lílá ní ìfàì tẹ̀ ń ṣe kiri nu àwọn ọmọ yín kan náà ẹ wá dìfẹ́ǹdì ẹ wá sọ fún wa sí kidnapping tó ṣẹlẹ̀ lọ́yìn Ọ̀yọ́ state níjẹta níbi tán lọ jíyà ọmọ ọdẹ làbúgbé ṣáwọn ọmọ OPC kan náà bá ń bẹ ṣáwọn kan náà bá ń bẹ ẹ wá dìfẹ́ǹdì ẹ torí ẹ lọ ń pa Aláròyé pé kan yé kọ̀sọ̀kọ̀ orúkọ ń pa yín ṣèbí Channel TV náà ti sọ ṣé Aláròyé ló déédéé gbé jáde ẹyẹ parọ́ kúrò ẹ kó jàre ẹ ṣe ẹ lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ olórí ogun ká tó gbà yín lórí ogun àti pé ìran Yorùbá òkè ìran káròjìnrè èdè ní Yorùbá àwọn àfẹ́ padà sórí àwọn back and forth yẹn mọ́. iṣẹ́ ni kẹ́ ẹ lọ ṣe iṣẹ́ bí ààbò ṣe máa wà lórí ilẹ̀ wa ẹ má jẹ́ ká fi ẹjọ́ wẹ́wẹ́ àti ọ̀tẹ̀ àti ìlara ká fi ba ilẹ̀ wa jẹ́ iṣẹ́ ni wọ́n gbélé yín lọ pé kẹ́ ẹ ṣe ẹ fọwọ́sowọ́pọ̀ tẹ́ bá fẹ́ jíjẹ́ èmi náà fọwọ́ sí pé káwọn èèyàn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín kẹ́ ẹ jọ ṣiṣẹ́ tẹ́ bá níṣẹ́ ṣe ṣùgbọ́n láti máa wá bí máa fúnra yín ní credit kẹ́ máa discredit àwọn kan pé àwọn ni content creator làwọn àwa máa create ẹ o àníyé create ẹ awareness ní iṣẹ́ tí gbọ́ bàbá ẹ lọ ṣiṣẹ́ bàbá àwọn ọmọ tó wà lábẹ́ yín ẹ kó wọn síta kí wọ́n lọ ṣiṣẹ́ kán defend ilẹ̀ wa ẹ ṣé o àdúpẹ́ o ó dàbọ̀ o. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn yan ọmọye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ pé yìí tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní ilá fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà ní lérò ń gbà ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí torí nǹkan yan o búburú ò ní dálù wá ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ a tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like ẹ̀ tẹ́ ẹ̀ tún bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tún tẹ subscribe button lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé oríire la máa já sí o àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nù ẹ wo bó bá tó sí ń lọ lọ́lọ́kan òjọ̀kan a tó máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní dálù wá o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé tẹ́ ń bá wa wò fúnra wa.